bá roko bí ẹ bá rodò ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ fẹ́ ṣẹgbẹ́ APC ní ẹ mú. Bí ẹ wà nílé bó ṣe ní rìn àjò ọmọ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ ṣẹgbẹ́ APC ní ẹ mú. Ẹgbẹ́ olóṣùṣù ọwọ́ tó láfojúsùn ìrẹ́pọ̀ tó dájú fún dàgbàsókè orílẹ̀-èdè wa APC ní ẹ mú. Bí ẹ̀fọ́ lórí tó dáńtọ́ kéèké ẹ̀fọ́ kan ló tọ́. Bí ẹ̀fọ́ lórí tó dáńtọ́ kéèké ẹ̀fọ́ kan ló tọ́. Báwo ṣe rìbìrìbì tó ti ṣe àtàwọn kàǹkà tó ń ṣe lọ́wọ́ kéèké ẹ̀fọ́ kan ló tọ́. Ẹ bá ń pè é kó gbọ́. Gómìnà John Káyọ̀dé ọmọ Fáyẹ́mí ṣe ń bẹ̀ ń lé ní Aborode. Akíkanjú ọmọ Ìṣọ̀ Èkìtì mọ́ gbọ́ bí mo ṣe wí o. Ọmọ aláwọ̀ àmúṣomiwẹ̀ mọ̀ wọ́n fi gègé lọ́rọ̀ ẹnu mi. Lugard project ló ní wípé Báríkà ọdún tuntun. Oníjẹ́ àrígbẹ̀yìn fún ọláṣẹ́ àdáni wáyé. Iwájú iwájú ìlọ̀pá mi ti rẹ́ sí o. Káyọ̀dé ọmọ Fáyẹ̀mí, àjọra yìí kò ní wọnú ọ̀rọ̀ rẹ̀. Ìkẹ́kẹ́ nílẹ̀kẹ̀ igi láàyò. Ìran ìkẹ́ mú wa lẹ́kẹ̀ àmù. Ọmọ rí igbá ìnílẹ̀kẹ̀ igbá. Ó máa lẹ́kẹ̀ ẹni bí ni lọ́jọ́ gbogbo. Ó mọ̀ pé bírù ti ń jáde lórí kò sẹ́ni tó yẹ o. Bẹ́yìn tí ń tinú èrìgì wá. Ọmọ yẹn ní kankan. Bẹ́ẹ̀ kọ́nà ti ń yọ lórí ìka ó pamọ́ fọ́mọ ènìyàn láàyè.